mi ò kú o mi ò sì rí ẹ̀wọ̀n he rárá gbajúmọ̀ òṣèré Délé Odùlé mà fi gbé ta o lórí àwọn tó ń gbé ìròyìn ikú rẹ̀ tí wọ́n ń gbé kiri. àgbà òṣèré tíátà Yorùbá Délé Odùlé mà ti ké gbàjarè síta pé òun kò tí ì kú o àti pé ààyè ló ń wà. Délé Odùlé mà ló sọ̀rọ̀ náà nínú fídíò kan tó mà fi léde lójú Instagram rẹ̀ níbi tó ti bu ẹnu àtẹ́ lu àwọn kọ̀rọ̀rọ̀ sí ẹ̀dá tó máa ń gbéròyìn ẹlẹ́jẹ̀ kiri nípa rẹ̀. àgbà òṣèré náà ó mà sọ síwájú sí pé ayédèrú akọ̀ròyìn míì ó mà tún gbéròyìn ẹlẹ́jẹ̀ nípa òun pé òun ti rí ẹ̀wọ̀n he. ó ní orúkọ mi ní Délé Odùlé o mo kàn fẹ́ sáré tan ìmọ́lẹ̀ sí àhesọ ọ̀rọ̀ kan tó mà milẹ̀ tìtì láàrin ọjọ́ díẹ̀ sẹ́yìn tí ayédèrú akọ̀ròyìn kan tó pe ara rẹ̀ ní Ọpẹ́ Ajíbóyè tó sọ wípé ọ̀tá mi mà ti kú. ó gbé fọ́tò sí àárín ọ̀rọ̀ yamayama kan tó sọ kalẹ̀ tó wá kọ RMPC kò sí nǹkan kan tó ṣe mí o mo wà láyé mo wà láàyè bẹ́ẹ̀ ni mo wà ní àlàáfíà ara. gbajúmọ̀ òṣèré tíátà náà ó lóun kò lè sọ ìdí pàtó tí ẹnikẹ́ni yóò fi máa ro ikú rohun. Délé wá sọ wípé ìwà tí ẹni tó gbéròyìn náà hù tó gbé jáde ó mà jẹun tó burú jáì tí kò sì yí ọmọlúàbí. ó tún mẹ́nuba ìròyìn míì pé ẹnìkan fi àwòrán ó mà fi léde pẹ̀lú mọ́mú gàárì ìjọba lọ́wọ́ pé wọ́n ti ṣèdájọ́ ẹ̀wọ̀n fóun látàrí pé òun mà ṣe àṣemáṣe pẹ̀lú ọmọdé o. Délé wá tẹ̀síwájú pé ẹni náà ó gbé fọ́tì ẹni tí wọ́n mú lọ sí ọkọ̀ Black Maria jáde lórí ayélujára tí ẹni náà sì gbé orí òun sí orí ọ̀daràn náà pẹ̀lú àkọlé pé Délé mà ti rí ẹ̀wọ̀n he o. ó ní sọ yẹ kó rí bẹ́ẹ̀ sí ẹ̀yin kì í rí nǹkan tó dára sọ ni ó ṣe jẹ́ ìyẹn ni ẹ máa rí nípa mi ó mà jẹun tó burú o ó sì dùn mí púpọ̀. lẹ́yìn náà ó mà ló má kìlọ̀ fún gbogbo àwọn tó ń gbé irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ kiri kí wọ́n lọ jáwọ́ o nítorí ẹni tó bá ń kojú ìjà sí òun ó ń kojú ìjà sí Ọlọ́run ọba mọ̀ ní yóò sì ṣòro láti fa òun wálẹ̀ láti òkè téńté tí Elédùà tó máa fi òun sí o. ó tún wá fi àkókò náà ó fi kí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ fún ìfẹ́ àti àtìlẹ́yìn wọn fún òun láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. wo ibi tí ìgbẹ́jọ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí Fálànà pe VDM bó ṣe dé dúró. ilé ẹjọ́ gíga kan tó wà ní Ìkẹjà nílùú Èkó ó mà ti sún ìgbẹ́jọ́ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà tó fi kan gbajúmọ̀ orí ayélujára Martin Otse tí ọ̀pọ̀ mọ̀ sí Very Dark Man sí ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2025. adájọ́ Matia Dawodu ó mà sún ìgbẹ́jọ́ síwájú lẹ́yìn tó gba lẹ́tà láti ọwọ́ agbẹjọ́rò VDM Dèjì Adéyanjú. lẹ́tà náà ó rọ ilé ẹjọ́ ọ̀hún láti sún ìgbẹ́jọ́ náà síwájú sí ọjọ́ 3 tàbí oṣù kẹrin látàrí pé olórí ikọ̀ olùjẹ́jọ́ Marvin Omorogbe kò ní lè rí àyè láti yọjú sílé ẹjọ́ fún àwọn ìdí kan bó tilẹ̀ jẹ́ pé Very Dark Man kò sí ní ilé ẹjọ́ náà. Fẹ́mi Fálànà ó wà níbẹ̀. agbẹjọ́rò ẹbí Fálànà Ọmọ́táyọ̀ Ọlátúbọ̀sún ó mà sọ fún adájọ́ pé ikọ̀ olùjẹ́jọ́ ó mà kọ lẹ́tà náà lọ́nà àti màmá fi àkókò ṣòfò àti láti máa wọ́ ìgbẹ́jọ́ náà nílẹ̀. Ọlátúbọ̀sún ó tún sọ̀rọ̀ tako ẹ̀bẹ̀ VDM pé kó da ẹjọ́ náà kó dànù. lẹ́yìn èyí òun ni adájọ́ Dáwúdù ó mà ló mà sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. ìgbẹ́jọ́ tó ń wáyé o láàrin VDM àti àgbà amòfin náà kò mọ̀ sẹ́yìn fídíò kan tí VDM tó mà ṣe ní ọdún tó kọjá o níbi tó ti fi ohùn Bobrisky síta nínú ìpè tí wọ́n ká sílẹ̀ náà. ó ní Bobrisky ó mà ló mà ti sọ pé agbẹjọ́rò Fálànà ó ti ràn òun lọ́wọ́ báyìí kí òun lè jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n àti láti pe ìwé ẹ̀sùn kó parẹ́ ní ọ́fíìsì ààrẹ o. Bobrisky tó sọ nínú fídíò náà pé òun kò fi àkókò kankan òun ò fi sún ọgbà ẹ̀wọ̀n bí kò ṣe nínú ilé kan tí wọ́n má gbà fún òun o. lẹ́yìn náà òun ni ẹbí Fálànà ó mà ló mà fi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ òun ni wọ́n mà fi kan VDM. àmọ́ ṣá o VDM ti sọ pé Bobrisky òun ló yẹ kí ọmọdé náà pè lẹ́jọ́ kì í ṣe òun o àti pé òun kò jẹ̀bi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n fi kan òun o. Àdúràgbà Olúwatóyìn olóńkàròyìn sí létí o
láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ má gbàgbé láti máa like, láti máa share, kẹ́ máa kọ́mẹ̀ntì, kẹ́ sì bá wa subscribe sórí YouTube channel wa o. ẹ má wá gbàgbé láti tẹ notification bell láti máa mọ àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ń gorí ìkànnì yìí. ẹ ṣé o, ẹ já ní ọjọ́ rere o.